Ìṣẹ́jú Aaya ní ìròyìn. Ìròyìn ní ìṣẹ́jú Aaya. Ìkànnì jígí alára 24. Ó tún ti yà òwe jájọgbọ́. Lóní ṣókí la mú àwọn ìròyìn yìí wá. Ìròyìn ní ìṣẹ́jú Aaya. Ẹ kú dédé àsìkò yìí o. Ìròyìn ní ìṣẹ́jú Aaya la mú wá sétí gbọ̀nyìn láti ìkànnì jígí alára. Orúkọ tèmi ni Agnes Olúwatósìn. Ilé ìgbìmọ̀ aṣòfin lórílẹ̀‐èdè Nàìjíríà ń wá àtúnṣe sí òfin báǹkì àpapọ̀ ti orílẹ̀‐èdè yìí ti ọdún 2007 tí yóò dènà àwọn òṣìṣẹ́ gíga ilé ìfowópamọ́ náà kúrò nínú iṣẹ́ ìṣèlú ẹgbẹ́. Asaridokubo ti sọ pé mínísítà fún agbègbè olú ìlú àpapọ̀ ìyẹn Nyesom Wike ń lo ọwọ́ agbára nínú wàhálà òṣèlú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ èyí tó sì ti mú ṣe lòdì sí gómìnà ìpínlẹ̀ Rivers tí ń ṣe Siminalayi Fubara. Ẹ̀dà kẹẹ̀ẹ́dógún ètò pàṣípààrọ̀ aṣọ gbogbogbò ọlọ́dọọdún ti ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká yóò wáyé láàrin ọjọ́ 13 oṣù keje ọdún 2024 sí ọjọ́ 17 oṣù keje bákan náà tí ó sì ti dàpọ̀ mọ́ ọjọ́ bíi 90 ọdún ti ọ̀jọ̀gbọ́n náà. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́jọ́ Ajé búra fún àwọn kọmíṣánná méjì mìíràn ìyẹn Ọ̀gbẹ́ni Fáṣùwà Johnson láti ìpínlẹ̀ Ògùn àti dókítà Hamid Tádéṣe Rahim láti ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n yàn fún iṣẹ́ àjọ tó ń rí sí ọ̀rọ̀ àwọn olùgbé orílẹ̀-èdè yìí. Gómìnà ìpínlẹ̀ Rivers Siminalayi Fubara lọ́jọ́ Ajé ṣe àfihàn àwọn ètò láti dá ìgbìmọ̀ ìwádìí ilé-ẹjọ́ sílẹ̀ tí yóò wádìí bí wọ́n ṣe ń ṣe ọ̀rọ̀ ìṣàkóso ní ìpínlẹ̀ náà kí òun tó gba ipò. Àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń ṣe àfiwé ilé ìtura ti ìtọ́jú àwọn ọ̀daràn bíi àwọn ilé ìtọ́jú tí ó burú jáì ní orílẹ̀-èdè yìí. Ilé ẹ̀kọ́ fásitì ti Albert Wigwe ti ṣètò láti ṣí ilẹ̀kùn rẹ̀ sílẹ̀ fún gbígba àwọn akẹ́kọ̀ọ́ fún ìgbà àkọ́kọ́ nígbà tí yóò bá sì fi di oṣù kẹjọ fásitì náà lè ti di ilé ẹ̀kọ́ gíga tí ó wọ́n jùlọ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti darí gbogbo àwọn ilé-iṣẹ́ ìjọba àwọn ẹ̀ka àti àjọ láti ra àwọn ọkọ̀ tí yóò máa lo afẹ́fẹ́ ìdáná ìyẹn gáàsì. Àwọn òṣìṣẹ́ tí wọ́n ṣètò lọ́jọ́ Ajé ti tẹnumọ́ ìyípadà owó iná mọ̀nàmọ́ná tó rú gọ́gọ́ sí láìpẹ́ yìí kí wọ́n tó ṣe àgbéyẹ̀wò àṣàyàn ìjíròrò. Ìròyìn dé sétí ìgbọ́ wa pé àwọn agbébọn pa ènìyàn 11 tí ọ̀kan lára wọn jẹ́ aláboyún ní abúlé Olé Adága Club ní ìjọba ìbílẹ̀ Àgàtú ní ìpínlẹ̀ Benue. Ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin ìyẹn Godwin Akpabio ti pè fún ìmúṣẹ ìjábọ̀ ti Ọ̀gbẹ́ni Stephen Oronsaye lẹ́sẹ̀kẹsẹ̀ èyí tí ó dábàá pé kí wọ́n pa àwọn àjọ ìjọba kan rẹ́ láti dín iye owó ìṣàkóso wọn kù. Ìjọba àpapọ̀ ń ṣe àgbékalẹ̀ ètò owó oṣù àtinúdá tí ó dá lórí iṣẹ́ tí àwọn òṣìṣẹ́ bá ṣe. Nasir Raji Mustapha olùdarí àgbà ti National Productivity Center ló sọ èyí lọ́jọ́ Ajé ní ìlú Àbújá. Ẹ̀ka ìṣàkóso ìdàgbàsókè agbègbè olú ìlú àpapọ̀ ti ṣe àkíyèsí oníwákàtí 24 fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pé àwọn yóò wó àwọn ọjà tí kò bófin mu tó wà ní ẹ̀gbẹ̀gbẹ́ ojú ọ̀nà Kàmọ́ndé-Ìdè ní ìlú Àbújá. Gómìnà ìpínlẹ̀ Katsina Malam Dikko Umaru Rada ti pè fún ìjìyà tó tọ́ fún àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n jẹ̀bi ẹ̀sùn ìgbòkègbodò tó tako ẹgbẹ́ òṣèlú náà lásìkò ìdìbò àtúndì tí wọ́n ṣe fún agbègbè àpapọ̀ Faskari Sabuwa Kankara. Gómìnà ìpínlẹ̀ Imo ìyẹn aṣòfin Hope Uzodinma ti pàṣẹ pé kí wọ́n mú Ọ̀gbẹ́ni Emmanuel Ezeanochie tí ó jẹ́ alága ẹgbẹ́ àwọn oníṣòwò ní ìpínlẹ̀ Imo. Àjọ EFCC ti fi ẹ̀sùn jìbìtì owó 19.4 billion naira kan
mínísítà tẹ́lẹ̀ rí fún ọkọ̀ òfurufú ìyẹn Hadi Sirika, àbúrò rẹ̀ Ahmad Sirika àti iléeṣẹ́ rẹ̀ Engineers Nigeria Limited. Àwọn òṣìṣẹ́ ẹ̀ka iṣẹ́ ìjọba ìpínlẹ̀ lọ́jọ́ ajé gbógun wọ ilé ẹjọ́ gíga kan tí ó kalẹ̀ sí Ìlaró ní ìpínlẹ̀ Ògùn, wọ́n sì mú àwọn olùjẹ́jọ́ méjì. Ìròyìn fún ìṣẹ́jú àyà tòní òní jùbà ìlú lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ní àtẹ̀síwá tó sìn láti ìkànnì Jígí Alára. Ẹ kú iṣẹ́ òní. Ní ìṣẹ́jú àáyá ní ìròyìn. Ìròyìn ní ìṣẹ́jú àáyá. Ìkànnì Jígí Alára 24. Ó tún ti yá òwe jájọ gbọ́. Lóní ṣókí la mú àwọn ìròyìn yìí wá. Ìròyìn ní ìṣẹ́jú àáyá.